Assalamualaikum warahmatullahi wabarakatuh. Ismi Muhammad Nasruddin bin Abdul Rafi' min Madrasati Darun Nur. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Ma kana Muhammadun aba ahadin min rijalikum walakin rasulallahi wa khataman nabiyyin wa kana Allahu bikulli syai'in alima. Ya ayyuhalladzina amanu dzkurullaha dzikran katsira wasabbihu bukratan wa asila. Huwallazi yusalli alaikum wa malaikatuhu liyukhrijakum minadh-dhulumati ilan-nur wa kana bil mu'minina rahima. Tahiyyatuhum yawma yalqawnahu salamu wa a'adda lahum ajran karima. Ya ayyuhan nabiyyu inna arsalnaka syahidan wa mubasysyiran wa nadhira wa da'iyan ilallahi bi'idhnihi wa sirajan munira. Wa basyiril mu'minina bi anna lahum minallahi fadlan kabira. Wa la tuti'il kafirina wal munafiqina wa ra'adhahum wa tawakkal 'alallah wa kafa billahi wakila. Sadaqallahu maulana al-azim. Allahu akbar. Sì jẹ́ kí ẹ gbé Ọlọ́run tóbi. Allahu akbar. Jàmáà ẹ jẹ́ kí a gbé Ọlọ́run tóbi dáadáa. Allahu akbar. Al-Qur'ani ni àfáwà Nasruddin làwọn náà tún kà fún wa yìí. Ẹ dákun tí a bá máa mú owó wá. Ẹ dákun ike tí a gbé kalẹ̀ yìí. Gẹ́gẹ́ bí a ti ń ṣe láàyè yìí, àwọn gbogbo ayé ní ń wò wá. Gbogbo ayé ní ń wò wá. Ẹni tí wọ́n bá dẹ̀ ń bọ̀. Ọ̀gá mi ni ọ̀yá bismillah. Zalifurqanu kitabullah fi ma'anil hadiyullahi fi bayanil syari'illah. Zalifurqanu kitabullah Zalifurqanu kitabullah fi bayanil hadiyullah bayanul syari'illah. Al-Qur'anu kalamullah. Al-Qur'an ni gbogbo wa ti gbọ́ yìí. Orin àtọ́lá tí ń bẹ nínú Al-Qur'an náà ọlọ́mọ́sá fi kárí ẹnì kọ̀ọ̀kan wa. Wíwá ta wá sí àyín lónìí, ìdùnnú Ọlọ́run tó ga jù ọlọ́mọ́sá ṣe fẹ́ ẹnì kọ̀ọ̀kan wa. Zalifurqanu kitabullah fi ma'anil hadiyullahi min bayanil syari'illah. Fi rasahihu rushdillah